ẹ káàárọ̀. So mo ní ẹ̀dẹ̀ kú iṣẹ́ takuntakun ẹ̀dẹ̀ bá mi dúpẹ́ lọ́dọ̀ Mr. Gbenga àti Mr. Lamid. Ọlọ́run máa fún wọn nímọ̀ àti òye ọ̀pọ̀lọpọ̀ sí. So mo fẹ́ béèrè ìbéèrè mi dá lórí torí mo ti lose mo ò fi bẹ́ẹ̀ wá sí kíláàsì wọn. So mo fẹ́ béèrè lọ́wọ́ pé níbo ni mo lè ti chẹ́ẹ̀kì àwọn information nípa gbogbo class tó ti ṣe láti lọ máa claim àwọn claim yẹn padà ní gbogbo ni mo lè ti rí everything tí mo lè ti wò torí tí báwo kò ní sí problem láti ṣé ẹ ti subscribe sórí YORUAPP. mo ti wà ẹ̀mí tẹ bá sọ fún wọn ní pé Sodiq Adeniran mi wà ní mo ti wà nínú first class student ní wọ́n. Ó dáa ẹ send message sí Comrade Lamid lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n máa get back sí yín. Ẹ ṣe. But kí ni kan máa ń ṣẹlẹ̀ sí mi tí bá ti send message ní anybody lórí YORUAPP ó tí wọ́n máa refresh again ó máa ń wipe up message mi padà. No, ẹ send message wọn lórí WhatsApp ẹ lè ṣe mọ̀ pé ti lecture yẹn ẹ lè mọ̀ ọ́n. Then tẹ́ bá wo orí YORUAPP lecture wọ́n ti send the link síbẹ̀ for the next lecture creating. Alright, ẹ ṣe. Alright. Ẹ jẹ́ ká parí lecture yẹn má jẹ́ ká pẹ́ lórí lecture yẹn. Ohun tí mo fẹ́ sọ fún wa ní pé àwọn tó wà lórí YouTube wọ́n sì wà ń bẹ̀ but àwọn tó wà lórí Facebook wọ́n ti já gbogbo yín dànù. So èmi mo ti lo wákàtí mo kù díẹ̀ tó lo wákàtí 4 so ìṣẹ́jú díẹ̀ tó kù yá ẹ fi lecture àwọn èèyàn ká kò lórí ètò tòní ẹ ṣe. So dádì wa ìjìnlẹ̀ ṣé ibi tí mo ní kẹ́ click yẹn ní ẹ rí orúkọ yín ẹ rí àwọn general security settings yẹn. Ẹ má wọrí a máa dá wọn lẹ́kọ̀ọ́ nípa níyẹn later ṣe gbọ́. Go on pẹ̀lú nǹkan tẹ́ ń sọ lọ tẹ́lẹ̀. Yeah, so àti get the affiliate link yẹn náà ni à ń gbìyànjú láti fi hàn àwọn èèyàn so that instead of kọ́ máa sọ fún àwọn èèyàn pé kọ́ lọ máa join through yoruap.com wọ́n lè máa share affiliate link wọn. Táwọn èèyàn bá ti wá fi affiliate link yẹn wọlé ẹsẹ̀kẹsẹ̀ táwọn èèyàn ń wọlé through link yẹn ó máa di coin fún wọn. Ẹ máa rí pé gbogbo coin yìí náà ó máa di points. So láti bẹ̀ tẹ́ bá lọ wo irú cherry ẹ lè boost page boosted post irú advertising náà ní sábà fẹ́ advertise bóyá yàn ní ọjà àbí nǹkan kan tó fẹ́ polówó cherry ìbíbà yẹn sí mi ò tí create any advert kankan sí bíbà yìí newsfield album ẹ mọ̀ gradually tí a bá bẹ̀rẹ̀ sí ní fi ṣeré díẹ̀díẹ̀ tó bá yá ó máa ẹ mọ̀ gbogbo kinní náà ló máa tó yé wa ẹ mọ̀ kí Facebook náà wọn kọ́ anybody but díẹ̀ bàtàwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní lo Facebook náà ni wọ́n wá mọ bí gbogbo nǹkan tó wà nínú Facebook ṣe ń ṣiṣẹ́ tó jẹ́ pé ibi báyìí gan ṣe rí ibi icon eléyìí tí mo click in sí báyìí ẹ lè create group chat títí yín ẹ lè create group chat yín bí báyìí jẹ́ pé ẹ tún ní orúkọ fún then iye àwọn èèyàn tẹ́ bá fẹ́ kó máa join wọ́n á tún máa gbàbẹ̀ máa join níbi ọwọ́ ìsàlẹ̀ bí báyìí ẹ ti rí bí báyìí náà ẹ lè create album create advertisement create a new article create a new event oríṣiríṣi ẹ mọ̀ irú bàbá àròpọ̀ ń sìn àti ìjìnlẹ̀ FM sí bóyá a máa dá yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe máa create page titi yín sórí bíbá jẹ́ pé àwọn follower yín máa wà nínú ẹ máa kó wọn síbẹ̀ so gbogbo ẹ̀ náà lélẹ̀ because nǹkan tó wà lórí ẹ̀ ó rí lè pọ̀ gan so eléyìí sìn credit àti wallet lélẹ̀ ìṣẹ́ rínú wallet mi sìn òun lélẹ̀ current balance tí mo ní bẹ̀ $1,000 so tí máa fẹ́ send owó àbí mo fẹ́ tún add owó mọ́ òun náà lélẹ̀ but it only looks like you don't have any transaction yet mi ò tí ṣe any transaction because ẹ mọ̀ pé app yẹn tuntun náà ni so gbogbo ẹ̀ náà ni ó ṣì fresh so láìpẹ́ gbogbo ẹ̀ la máa bẹ̀rẹ̀ sí ní máa lò ẹ rí i pé lórí bíbá ẹ̀gbọ́n sì mo ní notification mo ṣe ń gba notification bí táwọn èèyàn ń bá mi tán comment tán react lórí post mi at the same time náà mo ń gba notification lórí email mi torí mo máa ń gba notification lórí email so mo ń rí so tí máa notification lórí email máa lọ sí orí app mi kí n lọ wo
nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹ̀ but a bá ní app wa lágbára Ọlọ́run títí òpin ọ̀sẹ̀ yìí orí app yẹn la máa get notification bíi tàwọn other social media platforms náà then ibi báyìí ni chat ẹ mọ̀ tẹ́ bá fẹ́ bá anybody chat àwọn èèyàn lélẹ̀ ẹ mọ̀ ṣẹ̀rí ń sìn ẹ lè bá irú àwọn dádì wa yìí Mr. Ibrahim Adesai àwọn náà nípa àwọn ti gba cryptocurrency lẹ́ẹ̀kan ṣẹ́rí àbí àwọn kọ́ ni Mr. Lamid. àwọn ni. Yeah, so ṣẹ́rí so mo lè lọ síbí ìsìn ṣẹ́rí mo lè pè wọ́n oríṣiríṣi mo lè lẹ sticker and everything ó wà mí báyìí so ibi tí chat wà nìyẹn. No, mo request fún Mr. Gbenga mo request fún screen control yín ẹ fún mi ní access. Okay ẹ jẹ́ okay mo ti rí báyìí yeah ní ibi tí ẹ ti click lórí chat òun ni mo ti click lórí chat yẹn nísìn so tí n bá fẹ́ pe Mr. Ibrahim now tí n bá click lórí drop down arrow tó wà níbí báyìí ibẹ̀lẹ̀ tí máa rí video call ṣe ti rí so ẹ tún lè open chat yín nínú lórí window big window ṣe understand ìyẹn fún web yẹn until tí a bá ti upload tó bá ti accept YORUAPP láti go live lórí Android àti iOS gbogbo wa náà la máa gbọ́ information yẹn lórí platform yìí a máa send the notifications sí gbogbo everybody at once so that a lè lọ sí the Play Store tí ó jẹ́ choice wa tó yálà iOS that's iPhone or Android so tí bá fẹ́ pé audio nísìn audio call lélẹ̀ then video call ibi tí ẹ ti máa tẹ̀ ní tẹ́ bá ń bá anybody chat gbogbo àwọn tó jẹ́ àwọn follower yín tó jẹ́ àwọn ọ̀rẹ́ yín ẹ máa rí wọn ní gbogbo right hand side yín ẹ máa rí wọn bí báyìí so ìyẹn bẹ́ẹ̀ so tẹ́ bá tún wá fẹ́ another thing tó tún make YORUAPP wà outstanding ni wípé láàárín àwọn ọ̀rẹ́ yín àbí ẹbí yín ẹ lè transfer owó sí anybody anywhere ibi tó bá wà as long tó jẹ́ wípé YORUAPP ti wà registered a dẹ̀ ní payment gateway títí wá ṣe understand tẹ́ bá type nísìn pé bó ta ní pé Mr. Gbenga sìn wọ́n fẹ́ transfer $100 sí mi wọ́n ní send to who you want to send tí n bá type orúkọ mi Lamid ó máa gbé orúkọ mi wá báyìí immediately tí ó bá ti accept ẹ wá tẹ continue. ẹ ó dán o tíṣà mi. Yes, inú mi dùn. Àwọn ẹ káàárọ̀ ẹ̀yin èèyàn kí lorúkọ yín bàbá tó pè mí. Orúkọ mi ni Adélọ́wọ̀tàn Adésọjí Olúwatósìn tí gbẹ̀yàn pè ní SOJ. Ìlú bólẹ́ ti pè. Mo ń pè láti ìlú Nàìjíríà lórí nǹkan tó ṣe mo ń pè láti ìlú Lagos State, Ogun State. Ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ ẹ sọ wípé YORUAPP kìíní kan ó ṣẹlẹ́dẹ̀ pàkọ́ àti Nàìjíríà ní bàbá wa ẹ ti pè náà pè mí lórí YORUAPP. Ká lè rí pé Nàìjà mo wà. Nàìjà náà wà o wọ́n pè mí lórí YORUAPP lórí fídíò call ẹ̀yin tẹ́ ń dara yín láàmú òun rèé o. ṣe program lọ́wọ́ ni mo ṣe bẹ́ẹ̀ ṣe nísìnyí ó ní mo sáré lọ ṣe. bọ́n ṣe ń ṣe program lọ́wọ́ mọ́tò blọ́ọ̀gù tó lọ. ṣe é ti rí wọn orí YORUAPP la ti ń sọ̀rọ̀ o. èyí tẹ́ ń yọra yín lẹ́nu tẹ́ ṣàkóra yín jọ sórí Facebook tẹ́ ẹ̀ jẹ́ ká ẹ̀ ti rí báyìí bí bó ṣe wo Olúwa ló ń ṣọlá bó ṣe wo Olúwa ló ń ṣògo YORUAPP mọ̀ ti dòde o ọmọ Yorùbá ti bọ̀ lọ́wọ́ wọn. Bàbá mi ẹ gbóhùn sókè. Bàbá ẹ jẹ́ kí n jẹ́ kó yé gbogbo àgbáláyé. Ṣé mo wípé nínú Yorùbá national anthem wa wọ́n ní
ìwọ ni gbogbo ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn máa rú gbogbo àgbáláyé. Bẹ́ẹ̀ ni. Ó dá mi lójú ni. Wọ́n ti rí pé future wa bright, oró bright kan. Eléyìí tá a gbé dání. Bẹ́ẹ̀ ni. No going back. No going back, sir. Bẹ́ẹ̀ ni. No going back. At all. Ẹ̀yin àgbàlẹ̀ máa ń pa lóore wípé kàkà kí kíní kan kó mọ́ dùn bẹ̀ tápá ti tẹ̀. Bẹ́ẹ̀ ni àkèré ní kàkà kó mọ́ dùn bẹ̀ onítapá ti tàn ló máa rún sí òun náà là ń rún sọ́bẹ̀ Yorùbá àrùn sí kí gbogbo ẹ̀ lè máa dùn. Ẹ rí mo ti wà ní. Lágbára Ọlọ́run lórí áàpù yìí mo ti sẹ́ndì ẹ̀ sí Mr. Koiki mo ti sẹ́ndì sáwọn ọmọ Koiki mo ti sẹ́ndì ẹ̀ sí bàbá wa Ààrẹ Almaroof mo ti sẹ́ndì lórí mo lọ kọ́pì ẹ̀ wọ́n sẹ́ndì sórí mo share sórí WhatsApp wọn mo sáré gbé lọ sẹ́ndì tábà kíkì sórí rẹ̀ báyìí akẹ́gbẹ́ wọn lọ́bẹ̀ wọn dẹ̀ máa register. Exactly so ẹ̀yin lẹ tún smart jèmi lọ ẹ̀ tún máa fi gbowó báyìí ẹ ti máa fi gbowó ju èmi nǹkan tẹ́mi kàn wá after kì í ṣe owó yẹn ló ká mi lára bí kì í ṣe pé láti liberate ọmọ Yorùbá n tó ń ká èmi lára ni ẹ wo nǹkan tí Facebook ṣe fún wa ní ìṣẹ́jú kan sẹ́yìn sá. ẹ jọ ṣé bọ́mọ Yorùbá ló develop wa bí. Bàbá torí ẹ pa bàbá olórí pípa yìí ni gbójú ẹ jáde mọ́ ni. tí wọ́n dé face cap lẹ́ẹ̀kan. ẹ bó ní orí ẹ pa ló fi dé face cap orí pípa orí kìíní yẹn ló ṣe tó pa orí ẹ. I'm very sure. Orí mi ò pa o. Bẹ́ẹ̀ ni. So kí wàá làwọn Mr. Benga, I cancel presentation. Ó tọ́ ni. A máa padà wá sórí ẹ̀. Nǹkan tí màá sọ fún gbogbo àwọn tó ń wò mí àtàwọn tó ń gbọ́ prógrámù wa yìí báyìí tó bá ti ń wọlé ó níbi tó ti máa lọ share ẹ̀ ó máa gbé wá sí Facebook ni àbí Twitter àbí WhatsApp ó máa gbé wá ẹ̀kan share ẹ̀ tẹ́ bá ti share ẹ̀ wá lọ sọ fáwọn yẹn pé kàkà kíkì sórí ẹ̀ ó máa gbé wọn lọ fún wọn ti máa register ẹ̀ ó simple bàjẹ́. Òtítọ́ ṣe ti gbọ́ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sísá ìbólẹ́ ti pè. Orúkọ mi Adélọ́wọ̀tàn Adésọjí Olúwatósìn ni. Ẹ dẹ̀ ń pè láti níbo. SOJ bọ́ ẹ mọ̀ pé torí location náà tá a wà mo wà lókun state mo wà Lagos state. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣe ti gbọ́ Nàìjíríà náà ti pè ọ ẹnìkan sọ mí pé ó lè pè mí sísá tó kẹ́tẹ́ ẹ̀ bá pè mí máa unfollow yín náà fi yín ṣàkọ ẹ ṣe brother mi God bless you sir. ẹ ṣe o. All right. Nǹkan náà ń sọ nìyẹn ṣé rí wọ́n pè mí live and direct. Mr. Lamid ẹ ti kọ iṣẹ́ wà fún lẹ́wà mo rí post yín sínsìn mo dẹ̀ like ẹ̀. Ẹ jẹ́ ká bọ́ sórí tiwa ẹ mọyì táwọn ọmọ Yorùbá tó ń ná sí orí Facebook tó ń ná wọn wá mú owó àbírùn wọn wá fi ṣe aid lọ́dọ̀ wa 66 million ó wá ń fún 200 million ní AIDS ẹ rí i pé kọ́kọ́rọ́ orí Nàìjíríà májèlé ni that country is a poison to all genius in that country. Ó yá bàbá wa parí mo ní mo lẹ́ẹ̀ pa lórí mo ní kíní tẹ́ẹ̀dì fọlọ́ yóò kéje kórí yín pa wọ́n rò pé mò ń parọ́ ṣé orí èèyàn máa dádé pa ni. Ẹ bá nídìí irun ẹ wá bèrè lọ́wọ́ mi ẹ̀rì ẹ̀bí ó ti ń pa. Orí mi ò pa orí mi ò pa náà. Nídìí kíní òun ló jẹ́ ká fi fìlà bò ó pa torí pé Yorùbá wa kọ́gbọ́n lu òyìnbó ni adẹ̀ ń gbé padà sílé borí bá pa ìyẹn ò sọ pé kí ọpọlọ ó pa àwọn tó nírun nílé àwọn olóṣèlú wa àwọn kábíyèsí míì kìí ṣe gbogbo wọn o ẹ wo orí ìjìnlẹ̀ ó ti pa orí gbogbo wa pa. mo dán rí ni bàbá mo fi ṣẹ́ṣọ́ mo fi ṣẹ́ṣọ́ ọgbọ́n. Ẹ̀rí ìjìnlẹ̀. The Lord is my barber. The Lord is my barber, I shall not pay. Bàbá so wà ní tọ́lá gbọ́dọ̀ dán rí báyìí sìn ni. Bẹ́ẹ̀ni. Bá tó sì bàbá ń ta, àlẹ́ lè máa gbé sórí tó wá di dáadáa. Ṣẹ́tẹ̀ rí omi tá ń lò ní òkè òkun gan, ó ṣàpù bàjẹ́bàjẹ́, ó lè yọ gbogbo ara yín kúrò. Ó wà sọ́ọ̀tì. Irú yẹn oníhùmọ́ ni. Very salty. Ẹnìkan wá sọ pé ìlú yìí pé kò sí nǹkan kan nílùú yìí, kò sí láì. Òun ló ń sún wa sẹ́yìn. Wọn ò nómi ìlú yìí, a dẹ̀ ní gbogbo nǹkan nílẹ̀ Yorùbá tí tó jẹ́ wípé kò yẹ ká tẹ̀ máa lákìrá ó yẹ kó máa bẹ̀ wá pé wọ́n fẹ́ wá sílùú tiwa ni
kò yẹ ká máa lọ sílùú onílùú rárá wọn ò nómi omi tí a bá fi yàgbẹ́ lọ́tún máa tú sterilize padà omi tẹ́ fi flush látún máa tún fi wẹ̀ padà. mo fẹ́ lọ́ọ̀gì lórí kọ̀ǹpútà mi tíṣà mo fẹ́ lọ́ọ̀gì lórí kọ̀ǹpútà mi sórí YORUAPP torí àwọn tó follow mi líǹkì yẹn mò ń wá lórí fóònù mo lò mí ò rí mi ò dẹ̀ mọ password mi mọ́ kò sí forget password ń bẹ̀ ṣé kò yẹ kó wà ń bẹ̀ ni. forget password wà sà ó wà ń bẹ̀. ẹ̀ ń bolo wa. ok ẹ jẹ́ kí n share screen once again. ẹ yá screen ẹ o ẹ yá kí n gba kọ́ọ̀lù ẹ yá screen ẹ o ẹ jọ kí lorúkọ yín bó lẹ ti pè wá sà. àwọn èèyàn ti follow mi gan o mo dẹ̀ mọ dárúkọ wọn láti ilẹ̀ jìbìtì. bẹ́ẹ̀ni sà. Fáráò ń pè yín o. ẹ jọ sà a ní kọta fẹ́ sọ ní sà. ara Fáráò ẹ̀yin aráàlú Fáráò ṣe àṣẹ́ẹ̀fù sà. àlàáfíà ni kò sí wàhálà. ó dáa mo ti gbọ́ yín. inú wa dùn lórí iṣẹ́ tí àwọn Mr. Lamidi àti Mr. Adéwálé tó ṣe o. ẹ ṣe. in fact ìwúrí ni nǹkan tó dáa gan ni o inú wa dùn ṣùgbọ́n ìgbà tá à ń try láti register kò fún wa ní verification nínú email so àmọ́ kó tó ṣẹlẹ̀ láti for about 30 minutes ní ìsìn láti register so kò fún mi ní email kò fún mi ní verification. ṣé ẹ dẹ̀ wo junk mail yín. mo wo junk mo ti refresh láti wo spam message yín. nǹkan tó tún wá ṣẹlẹ̀ ni pé mo ti register ìkan níjẹta tẹ̀sán ṣe program so mo á tún fẹ́ login kò login ó sọ invalid username so ni mo wá ní kí n tún register mi láàárọ̀ yìí báyìí sìn kò tún wá fún mi ní verification. ok ẹ lọ máa wo program jẹ́ kó dá yín lóhùn kí gbogbo àwọn èèyàn lè jàǹfààní ìbéèrè yín. ẹ lọ wo spam message yín. èmi ti rí forget password o ẹ mọ yọra yín lẹ́nu mo kàn fẹ́ béèrè torí àwọn ẹlòmíín ni ẹ mọ̀ pé oníjàngbọ̀n ni mí. ó yá ẹ dá ẹni yẹn lóhùn. àwọn èèyàn ti complain kí ẹni bíi mẹ́ta ti complain. ẹ mọ̀ pé bá ṣe sọ̀rọ̀ YORUAPP nísìnyí thousands of people ni wọ́n ń ṣe registration so robert tó ń send the verification email kò lè send it at once ó máa send it nípele sí yín lẹ́yọ kọ̀ọ̀kan so ẹ máa need láti ní sùúrù kó lè send yín ní verification email so ìyáyídà kó jẹ́ pé email yín ò tún correct ẹ check ẹ̀ dáadáa tí email yín ò bá correct nígbà tẹ́ ń type ẹ̀ ó ṣeé ṣe kó máa send the verification kò sí bí ó ṣe ní send ẹ̀ ó máa send ẹ̀ sí yín either kó wà nínú inbox yín or kó wà nínú spam message or junk message yín ẹ ṣé. ẹnìkí láfikún ṣe rí internet náà ó dàbí traffic tó wà lójú títì ni ṣe mọ̀ pé tó bá ti di time kan wọ́n máa ń pè ní rush hour everybody ń rush lọ bí iṣẹ́ ṣe mọ̀ pé traffic máa wà nígbà yẹn so irú báyé ń ṣe nísìnyí pé traffic wà so ó possible kí everything kó jam kó slow so ó lè jẹ́ pé nǹkan tó fà á ni because èrò ń register at the same time so ó lè fẹ́ bọ́ tó bá yá ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ tí iná máa tan green red tó gbogbo traffic ẹ máa clear tó bá yá so ó sì máa wọlé. nǹkan tó ṣẹlẹ̀ sí fídíò kan yẹn náà nìyẹn nǹkan tó ṣẹlẹ̀ sí fídíò kan yẹn náà nìyẹn so èrò púpọ̀ ló fẹ́ pe bàbá àròpọ̀ ire àti go so bí àwọn èèyàn bá ṣe ẹwọ ẹni tó pè wọlé ó stream live ó dẹ̀ wà okay ó sound well láti location 9 lónítọ̀hún ti pè wọlé so títorí pé èrò pọ̀ tó fẹ́ pè wọ orí app ẹyọ kan lórí nọ́mbà ẹyọ kan ṣe mọ̀ pé kò ṣeé ṣe ẹ understand so ẹni tí internet ẹ bá dẹ̀ strong jù láàrin àwọn tí wọ́n pè wọlé òun ló máa já ẹni tó ti wà online á já kúrò tí internet yín bá jẹ́ real time internet tó dẹ̀ meet up pẹ̀lú bàbá àròpọ̀ ire òun là ń pè ní real time ṣe mọ̀ pé live streaming live video call ni so o gbọ́dọ̀ meet up target internet bàbá àròpọ̀ ire so that nílé máa yín tẹ́ máa fi máa hang but internet yín tó bá nípọn dáadáa ó máa lọ in fact tí ẹni tí internet ò bá strong tó bá wà lórí call pẹ̀lú wọn tí internet yín bá strong ó máa já wọn kúrò
so bó ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn á já wọn kù láti gbẹ̀yìn wọlé. Ẹ ṣé. bàbá àròpọ̀ ẹjọ́ ṣáàlì tètè round up torí mi ti sùn látàní mo fẹ́ lọ sùn díẹ̀ torí program rẹ̀. ẹ máa round up sir. Mo fẹ́ jẹ́ kán fún mi bí mi ṣe máa rí líǹkì yẹn. Àwọn èèyàn tó ti físìtì profile wa tó ti follow wa adúpẹ́ o, olúwa ṣeun òtítọ́ jù, wọ́n follow wa 9 minutes ago. Bákan náà Adébáyọ̀ Adékúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyàwó ẹgbẹ́ adé ẹ ṣé o, wọ́n ti àwọn èèyàn wa gbogbo wa wọ́n ti in fact we thank God for this breakthrough. Inú mi dùn. Bàbá onínùgbọ̀n yẹ̀ ókẹ́ ká tó máa lọ. Torí àwa náà ní meeting nǹkan tá a fẹ́ ṣe. Ẹ yóò fi wákàtí ìdúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa, kẹ́dẹ̀ ti dúpẹ́ lórí àwọn YNL tí wọ́n wùwà wá mẹ́ta tán sọ pé mo mọ̀ pé àwọn èèyàn tún ti pè mí o, wọ́n tún pè mí lórí YORUAPP o. YORUAPP ó ti larí mọ́ àwọn ọ̀tá orí ọ̀tá fọ́. Ṣé ká gbé ni àbí ká má gbé? Bàbá onírùngbọ̀n yẹn ókẹ́. Ẹgbẹ́ ẹja gbọ́. Bàbá onírùngbọ̀n yẹn ókẹ́. Ẹ máa gbọ́ ríngìtò yẹn, ẹ máa gbọ́ ríngìtò yẹn bó ló ṣe ń ṣe yín, ṣé kò máa ṣe yín gìsgìsgìs ni? Ṣé kò máa ṣe yín? Ẹ jẹ́ ká gbé wo. Ẹ láìkì ríngìtò yẹn ni bàbá onírùngbọ̀n yẹn ókẹ́. Kò máa yẹ ríngìtò yẹn ló jẹ́ kí bàbá yẹn máa yún irùngbọ̀n yẹn. Mo máa wá fa irùngbọ̀n yẹn, máa wá fa wá sí Amẹ́ríkà ńjọ́ kan, ó díjọ́ kan lónìí, màá ra fa máa kó sápò bọ̀ yẹyẹyẹyẹ l'Amẹ́ríkà nìyẹn. Ó dáa, nẹ́tíwọ̀kì wa yẹn kò gbópọn, kò wọlé. Ó yá ẹ jẹ́ ká máa, ó sì ń wait, tó bá wọlé àá gbé wọn. Go ahead sir. Pa dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa gbogbo. Ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá tí ẹ ti bá wa péjú pésẹ̀ sí orí ètò yìí lónìí. Àti lo wákàtí 4 gbáko tìlé ní orí ètò yìí, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú ìfẹ́ o, ẹ kú ìfẹ́. Ire báyìí ni a máa rere àwọn bára wa ṣe o. Ilẹ̀ Odùduwà tá à ń lépa èyí a máa débẹ̀ láìpẹ́ láìjìnà. Ẹ̀yin bàbá wa náà tí ẹ bá wa gbé app yìí kalẹ̀ fún àǹfààní àwọn ọmọ Yorùbá fún ohun tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́, torí ẹ̀rí bí àwọn Facebook wọ́n ṣe ṣoríkórí, wọ́n ya wèrè mọ́ tilẹ̀ wọ́n lọ ya wèrè ju màálù lọ, bọ́n ṣe já wa lẹ́sẹ̀ kan náà, ṣùgbọ́n àmọ́ pé eléyìí tiwantiwa ni, kò sí tí wọ́n lè fi wá ṣe láṣẹ Ọlọ́run ọba. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Bàbá àròpọ̀rẹ́ àmàkíyàn ẹ ṣeun gan ni. Ẹ̀yin Yorùbá Nation Now, ìgbà tí wọ́n kàn déédéé pè wá lánàá, èmi kàn rò pé bí wọ́n nìkan tí wọ́n fẹ́ sọ ni, àfi ìgbà tó sọ wípé tọ̀ nínú gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ o, àrí pé gbogbo yín lẹ̀ ń ṣe iṣẹ́ takuntakun pátá, gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Odùduwà, ṣùgbọ́n ẹ̀yin mẹ́ta yìí o, àkànyẹyẹ nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ní àfojúsùn tiwa, ìyẹn bàbá wa àròpọ̀rẹ́, bàbá wa ìjìnlẹ̀ Marcus àti bàbá wa ọmọborí owó gẹ́gẹ́ bí ambassador Yorùbá Nation Now. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti ẹ̀ kọ́kọ́ yarí pé kò tí ì tó àsìkò ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́, ẹni tó bá ṣe dópin la máa gbàlà, torí pé kíni ẹlòmíì tẹ́ ẹ bá fi nǹkan bẹ́ẹ̀ dán wò nígbà tó ń ṣe wà lọ́nà àkóso wọn lórí wọn nínú eléyìí ń ṣe ọ̀rọ̀ rìbá o, iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe ni àṣẹ fún yín lélẹ́yìí. Kí ọ̀sẹ̀ yìí náà kó tó tún parí, àṣeyọrí míì ó máa tó tún jáde náà sí gbogbo wa náà, tí a máa gbóríyìn fún Ọlọ́run ọba yìí pé Olúwa ẹ ṣé o, àwa lẹ ṣe léyìí fún, nítorí pé tí wọ́n bá ń ṣiṣẹ́ àbí tí wọ́n bá ń ṣe ohunkóhun ayé wò yín o, àmọ́ rò pé wọn ò yín, ọjọ́ kan ń bọ̀ owó lè má ì tí ì délé ní, ṣùgbọ́n owó máa délé lọ́la. Ẹ má jà máa ṣe gbogbo nítorí owó lẹ́yìn owó yìí náà ni wọ́n ní bá a bá ń wówó lọ tá a bá pàdé yìí lọ́nà bàbá kí wọ́n ní ká ṣe, wọ́n ní ká padà sílé, nítorí bá a bá lówó ọ̀hún tán iyì náà la máa tún fi ra. Ẹ̀dá tó bá ń lé owó lọ tó bá pàdé yìí tí ò bá padà, tó bá lówó ọ̀hún tán ẹ̀tẹ́ ló máa padà gbẹ̀yìn ẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín.
ẹ jẹ́ kí a máa fi lè ṣe lọ ẹ̀yin ọ̀gá wa cryptocurrency wallet bitcoin ẹ jọ̀ọ́ mi mọ̀ bóyá ẹ lè fún wa láǹfààní láti bá wa sọ̀rọ̀ bí ìṣẹ́jú bíi mélòó kan lẹ́yìn ètò láti dá wa lẹ́kọ̀ọ́ ní tiwa gàbádáyà mi mọ̀ bóyá tá àǹfààní bá wà ní a máa dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun púpọ̀ ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ò tí yí padà ẹ lọ́ máa tẹ̀lé péjì wa o káàkiri Yorùbá Kingdom TV ẹ máa tẹ̀lé wọn ẹ máa subscribe orí YouTube wọn ni o orí YORUAPP ni o orí Instagram ni o orí Twitter ni o orí Facebook ni o ẹ máa subscribe kẹ ẹ máa follow ẹ máa like ẹ máa share bákan náà Ìjìnlẹ̀ FM lórí Facebook Ìjìnlẹ̀ rédíò lórí YouTube a máa change orúkọ yẹn pátápátá gbogbo ẹ máa di tó bá jáde tán à ṣàlàyé ẹ fún yín Ìjìnlẹ̀ rédíò Turkey 1 lórí Instagram àti Ìjìnlẹ̀ FM 2018 lórí Twitter lórí YORUAPP ńkọ́ Ìjìnlẹ̀ Media TV ẹ máa subscribe ẹ máa tẹ̀lé wa ẹ máa share ẹ má tún gbàgbé ò bẹ́ẹ̀ ṣe ń ṣe léyìí ẹ máa lọ sórí ìlànà ọmọ Oòduà Media lórí gbogbo platform pátápátá ẹ máa subscribe ẹ máa tẹ̀lé wọn bẹ̀ Yorùbá World Congress TV ní Republic of Ireland lórí Facebook page ẹ máa subscribe ẹ máa follow wọn ẹ ṣe gan-an láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ilẹ̀ ìlérí tá à ń lépa yìí a máa débẹ̀ ni láìpẹ́ láì jìnnà ó tán lẹ́nu ó kò sí kù bàbá over to you. ẹ ṣé mo dúpẹ́ bàbá mi àfìdígbàjì tilẹ̀ Turkey gbogbo àwọn èèyàn wa pátápátá mo mọ̀ lórí o mo mọ̀ lórí I must be honest with you guys that a ti ní breakthrough ṣé wá rí tó bá wá dé orí iOS Android tó jẹ́ pé títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa rí nǹkan àti ìṣe nǹkan kan èmi pẹ̀lú bàbá mi bọ̀dá mi Ìjìnlẹ̀ Marcus tí mo fún wọn lóyè tí ò sẹ́ni tó lè bá wọn dùn owó kan ń bọ̀ láìpẹ́ yìí owó Odùduwà owó Yorùbá Nation máa ṣàmì o kó máa táìpù àmì tó bá dẹ̀ jẹ́ pé o ti bísí kọjá àmì ẹyọ kan wàá ṣàrà àmì ẹyọ kan ṣe owó Odùduwà Nation máa fi kọ́lé máa fi ra mọ́tò máa fi tọ́mọ máa fi ṣe ohun rere mi ní fi wà àìsàn mi ní fi lọlé ẹjọ́ mi dẹ̀ ní fi gbọ́mọ sin owó Yorùbá Nation gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàmì tẹ́ ń bá mi ṣàmì bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí fún yín ẹ ní fowó Yorùbá Nation ẹ ní fi wà àìsàn láìpẹ́ láì jìnnà bàbá wa Professor Banji Akintoye èmi pẹ̀lú bàbá mi Ìjìnlẹ̀ Marcus a ti wà nínú media crew tọ́ni ká máa lead ẹ̀ bàbá yẹn ó máa fi ojú rí owó Yorùbá Nation ẹ lọ kọ sílẹ̀ láṣẹ Ọlọ́run First Major nǹkan kan ń bọ̀ program kan ń bọ̀ lórí First Major tó máa ní agbára jẹjẹ rẹ pé lọ́ndì 16 rally máa wà ní gbogbo àgbáyé pátá gbogbo headquarter bíi àpẹẹrẹ New York ti Amẹ́ríkà gbogbo ibi ìlú tí mo wà yín sìn tó bá ti jẹ́ capital rally nílùú gbogbo ìlú tẹ́ bá ti wà ẹ̀ bá jẹ́ méjì tó bá dẹ̀ jórí TV tó bá jórí Facebook tó bá jẹ́ picture lẹ fẹ́ send lọ́jọ́ yẹn gbogbo wa pátá flag Odùduwà ní ká gbé sórí social media wa ní on the 16 ó máa ní agbára lọ́pọ̀lọpọ̀ nítorí náà ńkọ́ a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ before that time a fẹ́ jẹ́ kí àpò ti jáde bàbá wa jẹ́ mi ti gbàgbé orúkọ wọn báyìí Ọlọ́run ràn mí lọ́wọ́ bọ̀ mo ṣàmọ̀ wọn gẹ́gẹ́ bí àwíṣẹ bàbá wa àwíṣẹ àgbàlagbà bàbá àgbàlagbà àti bàbá wa Professor Banji Akintoye àwọn ló máa wá lọ́ọ̀ṣì YORUAPP officially àti àwọn gbogbo media crew pátápátá lórí Koiki ni o Gbẹ̀du ni o Heritage ni o Mama wa Erelu ni o ọmọ ọba ni o Citizen AY ni o Àmọ̀tẹ́kùn ẹ bá mi pe orúkọ wọn bàbá Ìjìnlẹ̀ bàbá wa ọmọ borí owó bàbá wa ìyá wa Òṣàtọ́lá ìyá wa Lady Best Dara Talk Show Tẹ́ni ọmọ ológo àti àǹtí wa kí lórúkọ àǹtí yẹn tó wà ní Lady K ìyá Erelu mo ti pè yé Erelu
bẹ́ẹ̀ ni Lady B mo ti pe Lady B, baba lẹ́kìtì Victor, baba Victor ọmọjọwọ́, àti àwọn èèyàn wa tí mi ò lè gbogbo wọn pátápátá ni a máa lò ó. Then ń pagbáǹbárí ẹ̀ ni wípé a ò lè parí feature tó wà nínú YORUAPP tán. Feature kan wà mẹ́ẹ̀ tó jẹ́ pé meeting tá à ń ṣe yìí, tá à ń lo Zoom tí Zoom ń gbé kó lé wa lórí tí gbogbo orí ti pátán yìí, a ò ní lo Zoom mọ́. Ti YORUAPP la máa lò, a máa ṣe meeting lórí ẹ̀, a dẹ̀ máa mú jáde fún ọ̀fẹ́. For now ọ̀fẹ́ ni, ẹ lọ kọ sílẹ̀. Àwa tí a ti gbìyànjú, tá a ti kówó kalẹ̀, tá a sọ pé a fẹ́ jẹ́ kó wúlò fọmọ Yorùbá, a ò gọ̀, à ń ṣe eléyìí. Àwa ń tọ̀sán tòru torí wípé a ti mọ àṣírí táwọn fi ń lówó, so a dẹ̀ ti mọ àṣírí táwọn fi ń gbó ògo lé wa lórí, àwa ọ̀dẹ̀ ní gbà. So ọmọ Luka ẹ ṣe, àwọn èèyàn ti rá wa létí, mo ti porúkọ wọn, David Hamilton dárúkọ wọn, ẹ ti gbàgbé. Kí ló rúkọ ìyá mi tó wà ní UK yìí, ẹran mi létí bàbá nùgbọ̀n yẹ ọkẹ ní apá bọ́lọ́wọ́sà Maureen, ok. bẹ́ẹ̀ ni, àti brọ́dà mi tó wà ní Europe náà, tó ń ṣe political diary. Kíní kan diary, Máyégún diary. Máyégún pátápátá, ògbó wa pátápátá tó wà ní Scotland. Ẹ ṣe brọ́dà mi, ojú òní tìyín. Ìkéde tẹ́ ẹ sanwó fún, tí ẹ bá fẹ́ ra ilé sí Canada, ẹ lọ sí ojú péèjì mi, ẹ rí i pé ẹ rí ẹnìkan tí wọ́n ń pè ní profile wọn, wọ́n ń pè ní let me see. Bàbá ròpọ̀. Àyọkúrò ibi. Àyọkúrò de èèyàn kan, ìyá wa kan wà lórí fóònù, wọ́n ní àwọn fẹ́ login. Ìyá ẹjọ́ kí ni application yẹn sọ fún yín mọ̀? Ó ní too much login ló ń sọ fún mi. Ó ní wọ́n sọ pé too much login. Okay. Ẹ jẹ́ kán dá yín lóhùn. IP yín ẹ ti login bóyá bí ẹ̀mẹ́ta or sorry different device. I understand. So for security. Mo kọ́kọ́ lo iPhone. Exactly. Bẹ́ẹ̀ni, ó máa fún yín ní ìṣẹ́jú mẹ́wàá. Wọ́n ló máa fún yín ní 10 minutes. After 10 minutes. Ìṣẹ́jú mẹ́wàá láti choose the device tí ẹ máa lò nínú méjèèjì. Ṣé understand? But for security reason ni kí àwọn èèyàn má bàa hack account yín. So ó fẹ́ recognize IP méjèèjì. So tó bá ti tí àwa tá jẹ́ admin tá bá ti rí pé èèyàn kọ́kọ́ ni ó try láti login sórí account yín, then ó máa allow device méjèèjì anytime. So tí system yẹn bá ti get used to the two device tẹ́ ń lò, ó máa record there, then ẹ máa lè máa sign in usefully without any delay. So ẹ kàn fún robot yẹn ní just 10 minutes. A fi verify, a fi synchronize, cross check device méjèèjì bóyá different people ló fẹ́ try láti wọnú account yìí ṣóyé. So 10 minutes. Ó ń try láti ṣe authentication láti authentication ẹ ṣe. Orí laptop mi lẹ́ẹ̀kan ni mo fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. At the same time mo dẹ̀ tún wà lórí fóònù náà lórí ẹ̀ fẹ́rí, ó ń ṣiṣẹ́ náà lórí fóònù. Ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe lè send nọ́mbà yìí láti lè join àwọn student tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́? Ẹ bá táìpù ètò ìdánilẹ́kọ̀ọ́ sí orí YORUAPP níbi search engine yẹn, ẹ kọ táìpù ètò ETO, ó máa gbé group ibi tí ẹ need láti join, á gbé yín wọlé. Then ẹ bá táìpù
cryptocurrency ó máa fún yín ní page ẹ like ẹ tẹ́ bá ti like ẹ gbogbo àwọn time tá a máa ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ ẹ máa mọ̀ láti bẹ̀ á dẹ̀ máa fún yín ní notification sínú sórí fóònù yín nígbà tí a bá ti upload tí YORUAPP bá ti go live lórí Android àti iOS tó bá ti go live then ẹ máa gba gbogbo àwọn notification yẹn fún yín láti join ní ètò ìdánilẹ́kọ̀ọ́ tá a bá ní nǹkan tuntun tó jẹ́ wípé ẹ nídìí láti san kọ́bọ̀ fún ètò ìdánilẹ́kọ̀ọ́ yẹn fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá à ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ fún wa ẹ ṣé. àwọn èèyàn ń pè mí ìpè YORUAPP ń kọlura mi wá kò jẹ́ kí n relé tí máa gbé ń bẹ̀ nígbà tí a fẹ́ máa lọ ẹ má bínú bàbá mi tó ń pè mí ó yẹ kí ní ilé jẹ́ kí n gbé wọn wọlé I don't know nígbà tí mò ń dóde wọn ní tẹ́ bá lọ ṣẹ́tú rí o. mo kí yín o bàbá. ń bo lẹ ti ń pè wá kí lorúkọ ti yín ẹja gbóhùn yín. Ọláwálé ẹnìkan òṣèlú ló ń pè láti London. Ìfà mo wà bí iṣẹ́ tí mo ṣe ní mo wò lórí TV bí mo ṣiṣẹ́ láti gbé. Ní kí n sáré mo ṣe download app yẹn sí mo ṣe confirm àbọ̀ yẹn sí ni mo lè download ẹ̀. Nígbà mo ti fẹ́ di picture sórí page mi lọ́nà lọ́pọ̀lọpọ̀ táwọn èèyàn ti ń wò. Ẹ jọ̀ọ́ kí ni ẹ rí sọ sí ọ̀rọ̀ breakthrough àti ọpọlọ tí Ọlọ́run fún ọmọ Yorùbá yìí ṣé ká gbèrú ọpọlọ yìí ṣé ká sì gbé dúró sínú ìlú tó ti expire gẹ́gẹ́ bí búrẹ́dì tó ti bu ni. mi ní parọ́tọ̀ yín even Mr. Adéwálé ń gbọ́ mi ń sìn èmi àti ẹ sọ̀rọ̀ 2 weeks ago because èmi ń ṣe research nípa YORUAPP yìí mo dẹ̀ rí pé ó jẹ́ ní o everything is real because ẹ bá bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa kí tún join ẹni tí mo máa ń deep down ni máa ṣe research ni èmi àti Mr. Adéwálé sọ̀rọ̀ tí mo sọ fún pé mo ṣe research báyìí mo ṣe nǹkan báyìí ó dẹ̀ sọ gbogbo ẹ̀ fún mi mi ní parọ́tọ̀ yẹn àwọn tó ń gbọ́ mi nílé ẹjọ́ mo fọlọ́run bá bẹ̀ yín this is development ṣé rí bọ̀bọ̀ Facebook gan mi rò pé bó ṣe bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ ilé. níbo. bóun ṣe bẹ̀rẹ̀ ó yàtọ̀ nípa transparent they carry everybody along. So kò sí kankan tó yẹ kí anybody bẹ̀rù èmi mo ṣe download ẹ bí iṣẹ́ mo ti download ẹ sìn mo ti fi picture mi síbẹ̀ irú gan mo tún rí tó bá fẹ́ tajà tó bá fẹ́ advertise anything gbogbo ẹ̀ ló lè ṣe é bẹ́ẹ̀. Exactly. àǹfààní tó wà ń bẹ̀ ó ju disadvantage ẹ lọ advantage ló pọ̀ jù. Thank you sir. ṣe rí bàbá wa tó ń sọ̀rọ̀ mi lè sọ mi fẹ́ sọ iṣẹ́ wọn torí pé iṣẹ́ wọn jẹ́ kínní so a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ wà ń bíṣẹ́ wọ́n sáré gbọ́ program pé ó yá jẹ́ kí sáré try wò ṣe rí báyìí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ojú òní tì yín bàbá mi àìmọ̀ràn tán fún wa torí ìtara wa ni ó sanwó but eléyìí wà á tún wá máa gba point ààrẹ ni tó ti withdraw owó lórí ẹ̀sẹ̀ lórí àkókò tá a sáré bẹ̀rẹ̀ ìsà so kí la wá ń sọ so ojú òní tì yín o ẹ ṣé dáàdi wa God bless you àwọn èèyàn àmúyẹ àwọn èèyàn tó fẹ́ àwọn fẹ́ pè nítorí náà nǹkan ẹ jẹ́ kí n sáré jẹ́ iṣẹ́ yìí bóyá o fẹ́ ra lé sí Canada the mortgage center broker team ní abẹ́ aláṣẹ Egbeade we are open for all your real estate and mortgage need calls today wàá rí nọ́mbà wọn lórí YORUAPP wọ́n pè wọ́n ní Remax Bọ́lá Sàndà wàá rí nọ́mbà wọn bẹ̀ ọmọ Yorùbá dẹ̀ ni tó bá fẹ́ ra lé sí Canada má tún kówó ẹ̀ fóyìnbó má bá ta ayé ara ẹ̀ jẹ́ mọ́ èyí tá a gbẹ́rùn ìtó so kò jẹ́ bó ti jẹ́ àti bọ́ sí o then another one tí mo tún fẹ́ jẹ́ kẹ́ ẹ túmọ̀ bíi tí àwa tíìmù tó ń ṣiṣẹ́ yìí lọ́wọ́ àwa la tún wò ó pé no ọmọ wa kan ọmọ ọdún 9 ni tẹ́ bá lọ wò lórí YORUAPP wọ́n pe kíní ẹ̀ ní Tenny Tunes my name is Olúwa Tẹ́niọlá
Tifemi Davis. I am 9 years old and I want to like to be my doctor. My hobby is reading and singing. I created Tiny Toon channels to help children learn, laugh, play every day with our gigantic collection of kids series, drama, educating video, and entertainment videos. Ọmọ ọdún mẹ́sàn-án òun ṣe òun kọ story a ní ọmọ yẹn a gbọ́dọ̀ gbé jáde tún ní ẹlẹ́rìí yẹn ẹ lọ subscribe sórí YouTube ọmọ yẹn náà Yorùbá yẹn náà ni aláàtí ìṣe nǹkan kan sẹ́ àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní ẹ bá mi play fídíò intro ọmọ mi yẹn ẹ bá mi play ẹ lójú kìíní kẹ́ máa wò sálẹ̀ play ẹ mẹ́yẹn bàbá ìjìnlẹ̀ ẹ bá wa mute tó dàbẹ́ pé ok ó dà ní pé ẹ̀ ń play ẹ̀ share screen yẹn mọ́ ni mo rí tẹ́ fẹ́ play ẹ̀. ẹ bá wa play ẹ̀ ẹ ṣeun intro ọmọ mi yẹn nìyẹn òun lẹ̀ ń wò yẹn o. Tani ṣé kìí ṣe okay Tiny Toon nice. Hello YouTube, welcome to my channel. My name is YORUAPP. Tifemi Davis. I am 9 years old. I would like to be a doctor. My hobby is writing and singing. I created Tiny Toon channel to help children learn, laugh, and play every day with our gigantic collection of kids series, drama, educating videos, and entertainment videos. We upload videos weekly from both well-known brands and shiny new kids shows. Our videos are uploaded by Kim's Signature Media, and we delight millions of children around the world on YouTube and YouTube Kids every month. Some things you can expect by subscribing to Tiny Toon channel are animation music video for kids, animation movies, and kids lifestyle content. I started this channel so that I would have a place to express myself through cartoon animation and to educate the kids across the globe. Before you go, kindly click subscribe button and don't forget to click the bell icon for new video notification. Thanks for watching. See you on the next one. Thank you. ẹ ṣé o. Yes sir. ǹjẹ́ lára àwọn tán post sórí YORUAPP nìyẹn o Bọ́láńlé G Giant òun ló post ẹ̀ lórí fídíò kò sí nǹkan tó lè ṣe lórí YORUAPP mo sáré play fún yín yẹn kó fènìyàn sípò ènìyàn. wípé a kì í gbẹ́kẹ̀lé èèyàn bó tilẹ̀ wù kó súnmọ́ wa tó ìyẹn ò dẹ̀ wá ní kókó ìríra wọn ṣùgbọ́n fẹ́ èèyàn sípò èèyàn o má fẹ́ ènìyàn sípò Ọlọ́run o kó má bàa padà gbé ká jẹ ẹni tí mo pè bẹ́ẹ̀ àbárí wọn pẹ̀ láàbà. kò jẹ́ bó ti jẹ́ ó dáa tá a bá ní ká mọ ba lọ́ba yà ní kú òǹbí torí àwọn èèyàn fẹ́ pè wọ́n fẹ́ sọ pé bàbá rò pọ̀ eré nítorí náà bàbá lecturer bàbá parí líǹkì mo ti wá líǹkì mi ò rí o àwọn èèyàn ọ̀dẹ̀ ní jẹ́ àwọn bíi mẹ́jọ ló ti pè mí pé kí n sẹ́ndì líǹkì sí wọn báwo mo ṣe fẹ́ rí torí àbúrò kò lórí ẹ̀ ẹ ti rí tèmi o mo wá kan. tí ẹ bá lọ sí orí àkáǹtì yín sà tẹ bá click lórí orúkọ yín picture yín níbí báyìí lọ́wọ́ tẹ bá ń lo laptop but tẹ bá ń lo phone ọwọ́ ìsàlẹ̀ lẹ ti máa rí ọwọ́ ìsàlẹ̀ lórí phone then tẹ bá click lórí ẹ lọ sí general settings bẹ́ẹ̀ni general settings òun lélẹ̀ so tẹ bá ti click lórí general settings scroll down ní
orí bíbá ẹ máa rí ends afflates òun lélẹ̀. èmi ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀ gbogbo eléyìí. General setting ó fún mi láròpọ̀ rí ó kàn kọ́ upgrade ni. Hot member ẹ lọ sísàlẹ̀ ẹ máa rí ẹ lọ sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ẹ̀gbẹ́ yẹn ẹ̀gbẹ́ báyìí ṣé fóònù lẹ ń lò sá. ó lè wà lókè ní right hand side. fóònù mò ń lò bàbá. ó lè wà lókè ní right hand side. ok. fóònù mò ń lò. ok tó bá yẹ fóònù lẹ ń lò ẹ jẹ́ n size ẹ̀ sí phone size. ẹ jẹ́ kí n wò lórí kíní gbà yẹn lórí laptop nǹkan náà ló ń fún mi lórí fóònù àti bíi ó kàn sọ pé upgrade dẹ̀ kọ. ẹ wo bó ṣe máa rí lórí fóònù sá ẹ wo sá lórí fọ́nrán bó ṣe máa rí lélẹ̀ yẹn lórí fóònù so ẹ tẹ ẹ máa rí orúkọ yín ní ẹ máa rí picture yín ní ọwọ́ ìsàlẹ̀ ń bí báyìí tó bá jẹ́ fóònù lẹ lò so tẹ bá click lórí ẹ̀ ó máa gbé àwọn option yìí wá so tó bá ti gbé option yìí wá tó bá ti pop up báyìí ẹ scroll down kẹ lọ sí general settings eléyìí so tẹ bá ti tẹ general settings yìí á gbé yín wá sí page yìí so ẹ kàn need láti wá tẹ afflates ẹ máa rí títorí fóònù ẹ máa rí okay no ẹ tún kíní tẹ ẹ scroll down báyìí tó bá show ẹ lọ sí títorí fóònù torí lo fóònù. ìgbà affiliate link yẹn lẹ wá Mr. Lamid. affiliate yes. ẹ lọ sórí general settings yẹn now ẹ click again lórí general settings. òun lélẹ̀ yeah. then ẹ lọ sísàlẹ̀. kò gbé jáde ní orí fóònù kò gbé jáde sẹ́ẹ̀ ebó bẹ́ẹ̀ mú wáyé ìfún gan lórí àwọn èèyàn ń kọ báyìí. ó wà ìsàlẹ̀ òun lélẹ̀ ẹ má wọrí màá ṣe fídíò tutorial látòrí phone direct ṣó ti yé yín nígbà tí n bá dé sàlẹ̀ kí ni màá click bẹ́ẹ̀ ẹ máa rí affiliate link ẹ máa rí affiliate link so tẹ́ bá ti click lórí affiliate link yẹn nítorí pé laptop ni mò ń lò so kò gbé option yẹn wá jáde lórí laptop kò gbé option yẹn jáde ẹ jẹ́ n tuntun wò dáadáa ná. General settings. Okay. So kò gbé option yẹn jáde lórí phone. Kò gbé jáde lórí phone mi. Ẹ jẹ́ n lọ sí private settings ná. Kò gbé jáde lórí phone. So màá ṣe fídíò tutorial látòrí phone. Màá ṣe fídíò tutorial látòrí phone mi direct. Wọ́n ti lo ọgbọ́n ẹ̀wẹ́ but èmi gan dẹ̀ já sí mo ti já sí nígbà tí ì ṣe pé bóyá olúwẹ̀ ò tiẹ̀ wá tiẹ̀ lo kinní rí bàbá láti bá wa end àti parí báyìí àti dágbére. A ṣe fídíò tutorial a máa ṣe ẹ̀ pẹ̀lú yín sà ṣẹ́gbọ́n. So èmi tiẹ̀ ti rí ibi tí mo ti copy ẹ̀ mi báyìí mi kàn máa send ẹ̀ sórí email mi ni mi ra pẹ̀rẹ̀kẹ́ mi mú ìyá ní tèmi. Okay sir. Okay sir. Kò jẹ́ bó ti jẹ́ ẹ̀yin èèyàn wọ́n á tún ṣe o ẹ má sọ pé torí pé èmi nìkan ni mo kàn fẹ́ kọ́ yẹn so bó ti jẹ́ nìyẹn o gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa ṣe oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o ẹ̀yin tẹ́ jẹ́ náà ẹ kú àìbínú ọ̀rọ̀ dágbére láti ẹnu bàbá wa Lamid kí ni ẹ fẹ́ sọ fún àwọn ìgbà wo ni Android máa jáde ìgbà wo ni iOS máa jáde àwọn èèyàn ń béèrè.
by God ká lè grace kó lórí program. next week ó máa wà live lórí gbogbo àwọn platform yẹn iOS Apple Store ó dẹ̀ máa wà available náà lórí Android Google Play Store by next week lágbára Ọlọ́run so a ti already submit ẹ̀ fún wọn wọ́n ń ṣe verification lọ́wọ́ so tó bá ti ṣe verification wọn tán á lọ live so a máa inform gbogbo everybody but the most important thing ni wípé ká ti kọ́kọ́ rí yín náà lórí web tá bá ti rí yín lórí web platform ó máa easy láti contact yín pé ẹ lè lọ download ẹ̀ nísìn ṣóyé so ìdí nìyí tí ó fi wà important pé ká register lórí web ẹ rí pé gbogbo àwọn èèyàn wọ́n ti ń upload ọjà tí wọ́n ń tà ẹ bá wò lẹ́gbẹ̀ẹ́ ẹ ti rí oríṣiríṣi business ó ti ń lọ báyìí lórí YORUAPP so bẹ́ẹ̀ so àwọn èèyàn ti ń upload wọ́n dẹ̀ ti tajà so ìyẹn bẹ́ẹ̀ so mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ìjìnlẹ̀ FM rédíò fún àǹfààní tí wọ́n fún wa láti wá sí orí ìkànnì wọn láti wá fi ṣe àfihàn YORUAPP mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín iléeṣẹ́ yín kò ní jóná o tó bá ní ó máa mú èdè ọ̀la ló máa mú òun ni ọ̀rọ̀ ìjìnlẹ̀ FM àti Yorùbá Kingdom FM radio and TV so iléeṣẹ́ yín ò ní jóná sà ọwọ́ yá máa ròkè àti a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sponsor YORUAPP náà fún opportunity pé wọ́n believe lórí ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ believe lórí àwa èèyàn àwọ̀ dúdú pé nǹkan tá a bá ṣe ó lè dáa so ìdí nìyí tí a fi need láti ranra wa lọ́wọ́ ẹ má jẹ́ ká condemn ara wa ẹ jẹ́ kí gbogbo nǹkan tí ọmọ Yorùbá tó bá ṣe ẹ jẹ́ kí a gbárùkù tì wọ́n láti support vision and mission wọn a lè ṣe ju àwọn aláwọ̀ funfun lọ a lè bẹ̀rẹ̀ sí ní build mọ́tò very soon a máa bẹ̀rẹ̀ sí ní build fóònù títí wa nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé gbogbo application táwa máa lò èdè Yorùbá ló máa wà so a máa create so many things fún Yorùbá lágbára Ọlọ́run mo kí gbogbo àwọn tí wọ́n ń wò wá náà ojú yín ò ní fọ́ o ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí yín ò ní di tí wọ́n bá ń fi tó bá ń dáṣọ ní kirikiri ní débẹ̀ láti lọ wọṣọ ní agbára Ọlọ́run so Oòduà gbé wa ìlọsíwájú Yorùbá first Yorùbá nation first lágbára Ọlọ́run ẹ ṣé gan I remain Lamid Akeem èmi ni mo kéré jù láàrin gbogbo àwa tá wà lórí platform yìí ẹ ṣé ó dàárọ̀ a ó tún máa ríra lẹ́ẹ̀kan sí ó dàbọ̀ Mr. Gbenga. ó dà yẹn pé ṣògùn ti parí èmi náà tiẹ̀ lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ inú mi dùn gan sí ètò tá a ṣe lénìí wípé Ọlọ́run ń lò wá láti gbé ògo ilẹ̀ Yorùbá dìde so a dẹ̀ tún fàkó àsìkò yìí náà tún rọ gbogbo àwọn ọmọ Yorùbá náà tẹ́ bá tún mọ̀ pé ẹ ní àwọn kankan tẹ́ pé ẹ lè ṣe náà láti fi gbé ògo ilẹ̀ Yorùbá dìde ẹ kàn sí wa a lè jọ ṣiṣẹ́ papọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá dẹ̀ jẹ wá lógún gan ó ṣe pàtàkì because àìrìnpẹ́ ìjò wa tẹ́lẹ̀ òun ló ń jẹ wá níyà lọ́wọ́ yìí ìṣọ̀kan yẹn ẹjọ́ ó ṣe pàtàkì gidigidi gan because tá bá ṣera wa lóṣùṣù ọwọ̀ ibi tá à ń lọ yìí a máa tètè débẹ̀ gbogbo àwọn èdè àìyedè mi jù ẹ ìwọ ojú mi ẹnìkan fẹ́ jọ̀gá ẹnìkan ẹ mọ̀ a nídìí gbogbo ẹ̀ for now torí nǹkan tá a ti ẹ̀ ń jà fún yìí a nídìí ìṣọ̀kan yẹn ó ṣe pàtàkì then nǹkan tó bá ti jẹ́ nǹkan ọmọ Yorùbá ẹ mọ̀ ó yẹ ká máa gbé gẹ̀gẹ̀ think Yorùbá first ẹ bá wo àwọn ìlú táwa yín sí ẹ ọ́n gba físà kan tó wọlé ni wọ́n ṣí bọ́dà wọn lẹ̀ bí kọ́mọ̀ pé táwọn bá ṣí bọ́dà lẹ̀ ìlú wọn máa bàjẹ́ wọ́n lẹ́ni láti protect ìlú wọn kó protect àwọn citizen wọn so nǹkan táwa náà tá à ń gbìyànjú láti ṣe so ká máa wá bá ṣe máa ranra wa lọ́wọ́ so mi ò ní sọ jù báyìí lọ ẹ ṣé gan orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Gbẹ́ngà Adéwálé ó dàbọ̀. ẹ ṣeun àdúpẹ́ wa àdúpẹ́ pẹ́ òkun mo rò pé bàbá wa ìjìnlẹ̀ ti dágbére kó tó di pé wọ́n lọ ojú òní tí wà ó ayé yìí ń yọ ẹnìkọ̀ọ̀kan wọn à ń lọ lónìí à ń nílò ìlọ́kọ̀ọ̀kan tó bá wọn dòdò tí ò padà à ní ṣèṣe lámilámi tó lọ tí ò padà délé mọ́ nítorí náà bí a ṣe ń lọ lónìí ẹni bá wá sọ pé kí ẹ wà wá kó má wà ọjọ́ tí ẹni tútù bá forí sàpáta ọjọ́ náà lẹ́wọ́ ara rẹ̀ bàjẹ́
mo ṣe yìí mo yọ mo sáyẹ̀nsì ó dàbọ̀. Odùduwà ò fọ́tẹ̀ túnṣe nìyẹn kò sóṣì kúrò bẹ́ẹ̀ ọmọ onílẹ̀ fẹ́ ló lẹ́ o.